ó ti di gbogbo ìgbà lọ níṣẹ́ lápá. Ta ni ọmọ ọwọ́ kí iṣẹ́ ọwọ́ rẹ ni ọmọ ṣépè fún ọ. Àdàbí ó jà ó jòògùn. Owó ilé ló fẹ́ dìú. Avenue láti gbowó ilé, you are more sensitive. Débi pé táwọn èèyàn bá wá ká ọmọ ilé ìwọ ó ya fídíò wọn ó sì pariwo síta pé ẹ wò wọ́n o. Nítorí tó bá rí kinní kan ó ní ẹ bá mi wo kinní yìí náà. Jàmbá tà fún jàmbára eléte lè téyé. Àwọn bàbá rẹ lókè Ìbàdàn tó fi wọ́n tàkù ọ̀rọ̀ sọ kí wọ́n gbówó for you are people of calibre. That shows how disappointed you are. That shows you are a beggar. That shows you are not a man of yourselves. That shows you are not a man of your words. Orí èní ló ṣàtọ́kù fún ọ̀nà. Èní ló ṣàtọ́kù fún àná. Ọlọ́mọ ṣàtọ́kù fún òní. Gbogbo tó bá ṣe láyé wò. Àwọn Yorùbá àbáwọn àfà wọ́n máa ń sọ pé ẹ̀tàn táráyé tàn ọ́ lógbó ojúlé. 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 Wọ́n ń pè wọ́ àfiwọ́ ó kàyà sókè. Wọ́n ń pè wọ́ àfiwọ́ ó kejì káàmù. Ọmọ pé bí wọ́n rí ẹ̀rọ wọn pẹ̀lú mi. Ẹ̀tàn táráyé tàn ọ́ lógbó ojúlé. Wọ́n pọmọ ní dìdìrín ó ní ṣùgbọ́n mo lòun jẹ́. Àtàgọ̀ àtòpònú ọmọ ìyá àgọ̀ kan náà ní gbogbo wọn ọ̀gbọ́n lágídò ní bàbá tó bí wọn lọ́mọ. Lọ́kọ́lẹ̀ ọmọdé burúkú ó bojú ẹ̀yìn òjò ló ṣe bólúwéré ń jà. Ọgbọ́n àti gbowó lọ́wọ́ àwọn èèyàn mo kí bàbá mi Fájìmí ọ̀gbẹ́ ìkùlé mọ yọdù tó wù lójú ọ̀pẹ̀lẹ̀. Èjèjì mo gbè mú ọ̀gbẹ́ni kankan adáfá fún alára tí ṣẹlẹ̀ méjì lóòjọ́ rẹ̀ kúrẹ̀kú oko. Ọ̀wá ní Sowore social media jábọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá sọ̀rọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè. Sowore bọ́ta ó ní Ìgbòho Tinubu ló ń fọ̀ ọ̀nà ẹ̀. Ṣé ìgbàgbé olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ sí Tinubu yìí rí. Kí ló dé tẹ́ ìgbàgbé quick. Ẹjẹ́ níwa níran ó kọ̀la tí wọ́n lọ sí Èkó láti lọ ṣe rálì Tinubu ló sì ń finance ẹ̀. Orí ìwọ àti bàbá aláṣọ funfun agbọ́pàá ọ̀rọ̀ tẹ́ ẹ̀mọ̀lẹ́ ń sọ. Tinubu ló finance ẹ̀. Tinubu ló support Yorùbá nation. Yóò support Yorùbá nation débi pé tí wọ́n wá kamọ́lé kí wọ́n fẹ́ dẹ̀mí ẹ̀ légbodò. Kí ni olópin ló ń jẹ́ pé ó jẹ́ àrí pé Sowore ìjà lára lọ ń jà. Àdùn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀. Bàbá mi Ẹ̀san Babájídé mo mọ́ rọ́wọ́ yín gbogbo ìgbà tí ẹ mọ́ ń tàjì mi. Ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo wa pátá irú mẹ́ta níbẹ̀ láyé àkọ́kọ́ ní irú oró ẹ̀kejì ní pẹ̀tẹ̀. Irú kí ló bí eléyà ònírógun gbàmígbàmí ònírógun bìlísì. Àdó mẹ́ta báyìí láyé ní tí wọ́n fi tan ojú bú oní. Ọ̀kan ti fọ́. Ọ̀kan sì ti rùn rere. Ọ̀kan yòókù ni wọ́n fi tan ojú bú oní. Ẹ̀bẹ̀ mo bí ayé tí wọ́n mọ́ tan ojú bú wá nítorí a ti doyin. Ọmọdé kan ò ní foyin sẹ́nu kó rojú, àgbàlagbà kan ò ní foyin sẹ́nu kó rojú. Ọmọdé lórí wa lónìí kí wọ́n mọ yọ̀ mọ́ wa ṣẹ̀ṣẹ̀. Lọ́mọdé yọ̀ mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀. Ó wá ní irọ́ parọ́ fúnrọ́. I have people of calibers like Sowore, like VDM. Táwa ló sọ ìjà sẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta láàrin. Sowore àti Veryidapò gbọ́ra wọn yé. Dìdìrín kẹta wọn tí ò ní làákàyè. Òun tọrọ bára lórí social media pé kí wọ́n gbaní fún un. Oríjà ó jòògùn. Orí ní ń dání kò sẹ́ni tí ó dá orí aṣẹ̀dá ní ń dání ta ní ọ̀dà aṣẹ̀dá. Kò tí ì pọ́sẹ̀ kan. Ẹni tá a bá kanlẹ̀ dá ẹni orí ṣàdá ni wọ́n ń pè lóòṣà. Ẹ wá pàgbára pọ̀ ẹ pàmọ̀pọ̀ ẹni ẹ ń pèrò pètò pé ká ẹ sọwọ́ rẹ̀ délẹ̀ pípele ní pele sí. Bọ́ bá jẹ́wọ́ kí ló bá ṣe. Ẹni tó ti wà lẹ́yìn odi fódìdí ọdún 5 èèyàn kan wá lóhun túlẹ̀ sẹ́ni ìyẹn ní ọmọ bàjọba Nàìjíríà bí ọmọ bá àjà. Kí wá la fún wa sọ pé ẹ̀dá kò hóore. Oore lóore wọ́tọ̀. Bàbá wọn Olúbàdàn tí wọ́n gba agbára pọ̀ pẹ̀lú àwọn ọba tó kù tí wọ́n lọ sọ́dọ̀ president. Ṣé o mọ̀ wípé ọ̀rọ̀ yóò ti tẹ́lẹ̀ ṣùgbọ́n ibi tí bàbá ọmọ bá lọ bọ́mọ̀ bá yọ ọmọ àlè yóò tẹ̀lé bàbá rẹ̀. Bọ́ bá jẹ́wọ́ ni kí ló bá ṣe.
ṣé bàbá tó gbọ́ ọ̀kalẹ̀ lọ́ọ́ bàjá kí wàá láwọn bú ọmọ tí ò mọ̀ọ́rẹ́ sí tí wọ́n kówó lé fún. bẹ́ẹ̀ bá rọ̀pọ̀lọpọ̀ tí ọ̀la tẹ́ ẹ bá ní gbogbo ẹni tó ṣe tí kádàrá ṣe mẹ́yìn lákòókò míì bí ọ̀bá jẹ́ ogun ìdílé yóò jẹ́ ègún ìdílé. ọ̀tọ̀ lègún ìdílé ọ̀tọ̀ lógun ìdílé. ogun ìdílé òun ni láàrin ẹbí nínú agboolé wọn a máa bínú ara wọn. ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọn a máa bínú ara wọn. ìyá níkà wọn a máa bínú ara wọn. òun ni wọ́n ń pè lógun ìdílé. àwọn tẹ́ ẹ jọ wà nínú agboolé yìí tí wọ́n bínú bí wọ́n bá ń bínú rẹ ogun ìdílé lẹ́jọ́ ń jà. àbúrò tó ń bínú ẹ̀gbọ́n ogun ìdílé ni. ègún ìdílé ègún má ṣe rere ń bẹ nínú ìdílé ẹlòmíì. ègún já ọ̀pọ̀lọpọ̀ èèyàn. ẹni tẹ́ ègún bá wá ń jà tẹ́ wá lẹ́fẹ́ yọkùnrin ègún orí ègún tí ń bẹ nílẹ̀ òní jókòó mẹ́bọ̀rọ̀. nítorí nǹkan táwọn babalá wọn dá sílẹ̀ ní tí wọ́n mẹ́ni tó ṣe é. ègún má ṣe rere ń bẹ nínú ìdílé ẹlòmíì. ọ̀tọ̀ lègún ìdílé ọ̀tọ̀ lógun ìdílé ọ̀tọ̀ wá lógun ayé. ogun ayé kìí ṣe pé àjẹ́ ń ṣe ọ́ àbẹ́mẹ̀rẹ̀ ń ṣe ọ́. àwọn tẹ́ ẹ jọ pàdé nínú ayé ni wọ́n ń pè ní ogun ayé. ọ̀rẹ́ tẹ́ ẹ jọ pàdé nínú ayé tó wá léwọ́ ogun sí ọ inú ayé lẹ ti pàdé ogun ayé ni. ọ̀gbọ́ ìyàwó tó fẹ́ tẹ́ wá kọra nílẹ̀ tí ń léwọ́ ogun sí ọ inú ayé lẹ ti pàdé ogun ayé ni. ọ̀pọ̀lọpọ̀ tó ọ̀mọ̀ inú ayé ni wọ́n wà. ó wáyé ẹlòmíì bọ́ bá ti rí 1 million irú ẹ̀ làwọn ọmọ yìí ìmọ̀dò tó fẹ́ ṣe bí ẹlẹ́dẹ̀ yọ̀ bà ń jẹ́ ẹrú tẹ́ ni ó ṣe bí ọba yóò ṣílẹ̀ tẹ̀. ewúrẹ́ tẹ́ ni ó sùn òórùn ní òwúlẹ̀ fi balẹ̀ jẹ́. ẹni tí ń sọ fún ọmọ aráyé pé ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lẹ́gọ̀ òpònú wo ni ó mọ̀ dáwó fún wọn. Let us utilize our brain and make use of our senses. jàmbá tà fún jàmbá rẹ̀ lételèté yé ẹni tó bá ti ga wọ́n fẹ́ forúkọ rẹ̀ ga ṣùgbọ́n Ọlọ́run ní máa ń gbé ní ga Ọlọ́run ní máa ń tàràwọ̀ ẹ̀dá Olúwa ní máa ń gbé ní débi gíga orí àdúlọ lọ́pọ̀lọpọ̀ ń bá lọ àìfó ni wọ́n gbàbọ̀ orí ọmọ tá a wá níwọ̀n lẹ́gùnú ìdílé tẹ́ ẹ fẹ́ yọ kúrò nínú ogun kò ní kú omi ẹ̀bọ̀rọ̀bọ̀rọ̀. It is Almighty God that bestow wisdom and knowledge on whosoever he wants. Làwọn afáfin ní yóò tẹ̀lé ìkìmọ́tà mọ́yìíṣà wọ́n lẹ́ni tá a bá ti fún làákàyà àti fún lóhun gbogbo tó bá mọ̀ ẹ́ lò ní. Ibẹ̀lẹ̀ ti wá rí i pé ó ní làákàyè gbọ́rọ̀ kalẹ̀ ni kò sí làákàyè bí ó ṣe gé èèyàn láyé lára ẹ̀. Àmọ́ bí ọ̀rọ̀ ẹnu tẹ́ ẹ bá gbọ́rọ̀ ẹnu rẹ̀ rò kó ní làákàyè àmọ́ tí tó bá débi làákàyè pé bóun ni ó ṣe gé èèyàn láyé kò ní. Lẹ́bi mọ̀ wípé ayé àká tán láyé ayé tá a ká tí òkun wọ́ àkàmàrà tá a dà síwájú tí tó ń ṣọ̀bọ̀ lẹ́yìn èmi ọ̀dà bí àná ọ̀dà bí òní ní mú babaláwo dá fọ́ọ̀rọ̀ rún ọ̀pọ̀lọpọ̀ tá a bá ti wà lórí mídíà gbogbo ọ̀rọ̀ kọ́ là ń fèsì lé lórí gbogbo ọ̀rọ̀ kọ́ láyọ̀yọ̀ lu ètè ká má bàa kábàámọ̀ níbi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ wá wò ó gbogbo ẹlòmíì wà oníròyìn ní lóòótọ́ àmọ́ kí ni ó dowó fún mi kábẹ́rẹ́ ẹlẹ́ni lórúkọ jẹ́ ẹlòmíì yàn láàyò ní Yorùbá fi ní ilé tá a bá fi tọ́mọ ìrìn náà wò jàmbá tà fún jàmbá rà elételèté yé ètè tẹ̀ ń dá lórí ọmọdé yẹn mọ́ abẹ́rẹ́ òlọ́kọ́nà okùn tó dí ojú bàbá yín lọ ní tẹlẹ́dùmarè láti wá sáyé lọ́dọ̀ àṣẹ̀dá gbogbo wá ṣèkún mi wù lẹ́mẹ̀ẹ́ ìgbà tá a ṣèpìlẹ̀ ọ̀hún náà tán la kọrí sọ́dọ̀ alámòde ọ̀run àjàlá alámà mọ̀ pé mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun lọ́dọ̀ àjàlá alámà mọ̀ pé ní gbogbo wa ti yanrí tá a gbé wá sókè ìpẹ́ tá a lẹ́ni Ọlọ́run gan. mo ti sọ̀rọ̀ yìí some years back ọ̀pọ̀lọpọ̀ mọ́ rò pé àáfàá tó gbé bíbélì lọ́wọ́ òun ni ẹni Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mọ́ wò pé lèmọ́ọ̀kù tó gbé kùránì lọ́wọ́ òun lẹni Ọlọ́run rárá o ẹni Ọlọ́run wà lára oníkálùkù wa ọ̀nà tọ́lọ́run gbà wà lára oníkálùkù ló ṣọ̀tọ̀ọ̀tọ̀ ló fi jẹ́ pé Tọ́pẹ́ Àlàbí kọ́ nìkan ìmísí Ọlọ́run ló fi kọ́ ó ní ibi gbogbo ló wà bàbá o ibi gbogbo ló wà Ọlọ́run àgbáyé ibi gbogbo ló wà ibi gbogbo ó bẹ lọ́kàn ẹ tó bá gbà á láàyè ó bẹ lọ́wọ́ àwọn áńgẹ́lì mímọ́
ibi tí mo wá fẹ́ lò ó ní kò sí ibi ìtẹ́pọ̀ ọlọ́run sí tí yóò wá o. There is nowhere you call Almighty God that He can answer you. We have over 4,000 religions throughout the world. Àwọn kan wá wà ọlọ́run ní máa ń fẹ́ tiwọn. They are special being. Gbogbo ayé wọn ọlọ́run mọ̀ kó wọn yọ bí wọ́n bá fa kiri kan wọ́n mọ̀ lórí lọ́wọ́ orí márùn-ún lẹ̀dá máa ń ní kó tó rí ayé ṣe àkọ́kọ́ lórí inú ní Yorùbá fi ní ògùn ló lọ́jọ́ kan ìtọ́jú orí ẹni ló lọ́jọ́ gbogbo orí ẹni làwúre bí màá ṣe kọ́ta bá wà ní kọ̀ọ̀rọ̀ yàrá táráyé yọ ní òbí ìran orí inú ló ṣohun gbogbo orí òkèlè ọbẹ̀ la fi ń rúbẹ̀ kó tó lè dòrùgbà. Bọ́mọ aráyé bá jí wọ́n wò yẹ ní lábí kó ṣubú àìríṣubú èèyàn ńlá ó dọwọ́ Olódùmarè ó dọwọ́ orí tí kálukú mú wá sáyé orí ló gbé agbé ni ò jẹ́ kárí ó tí lẹ́gbẹ́ orí àlùkò lójódo lóṣù ẹ̀gàn bí lékelèké ọ̀bá takété ọmọ aráyé àti tìyẹ́ fún bọnú epo èrò kan bẹ lọ́kàn mi ènìyàn. Orí ló ní ṣe ìṣe òṣòyò orí ẹni Àjíkẹ́ Àṣàkẹ́ orí ni mò ń kírun ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n lórí lọ́wọ́ no matter what they do Ọlọ́run kàn máa ṣàánú wọn. Láfiláwọ̀ kan la pè wọ́n ní the bloodlines. Those are the royal family of England. Látijọ́ tá a ti bí wọn ayé ń gbé wọn gẹ́gẹ́ bí ẹyin ní táyé ò sì fi ní jáyé mọ́ wọ́n máa gbé wọn gẹ́gẹ́ bí ẹyin ní ni wọ́n fi ń pè wọ́n ní the bloodlines. Orí márùn-ún ṣé ká ṣàlàyé àbí kákan ẹ jẹ́ ń dára lẹ́kọ̀ọ́. Orí márùn-ún lẹ̀dá máa ní tó fi máa ní ayé ṣe. Ni wọ́n fi lógún ló lọ́jọ́ kan tọ́jú orí ẹni ló lọ́jọ́ gbogbo orí ẹni làwúre. Orí márùn-ún lẹ̀dá òní kó tó rí ayé ṣe àkọ́kọ́ ni mo pè lórí inú ni wọ́n fi mọ́ sọ pé àpá inú mi kó má bà tòde mi jẹ́. Gbogbo ẹni tó bá ń ṣe nǹkan tẹ́ ẹ bá ti rí tọ́lọ́hùn kan bẹ̀ ó lórí lọ́wọ́ ni ó àánú Ọlọ́run kan bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ bá rí fọgá kan ládùúgbò tó là kàkà ṣòro tó lájẹ́ lọ́wọ́ ṣaraṣara tó làbí ẹgbẹ́ ìlókù lọ ẹ mọ̀ sí lọ́run lára ẹ̀. Nǹkan kan ló ń fọhùn lára ẹ̀ bẹ́ẹ̀ bá wá kọsẹ̀ lára ẹ̀ nǹkan kan sì mọ̀ bá bínú ló fi dé pé àti àwọn kan èyí ni àyànfẹ́ ọmọ mi these are the choosing one láfi ní tọ́jú kan wọ́n ń pè ní the choosing one àyànfẹ́ mi. All the prophets being sent they are being selected àwọn kọ́ ni wọ́n sọra wọn dòjíṣẹ́ ọ̀run mi làwọn ṣe pé ọ̀kàkà ifá kan ló jẹ́ kó tó di ẹni tá àmúpìtàrà Ṣàngó bára rẹ̀ lẹ́ni tí ń yọ lọ́lẹ́nu iná lójú iná lẹ́nu ọkùnrin bùlà bí iná jò láàrù gbé sínú tíǹkì yẹn. Jesus was created differently because John the Baptist was the one who baptized Jesus Christ. Láàrin èmi àti ẹ nínú orúkọ John the Baptist àti Jésù orúkọ ta ló kẹsẹ̀ járí. Jesus doesn't have Facebook or any Twitter. Àmọ́ káàkiri àgbáńlá ayé lórúkọ rẹ̀ ni wọ́n ti ń pe orúkọ rẹ̀ lójoojúmọ́. Prophet Muhammad participated very well in the rebuilding of Kaaba and in the placement of Hajar al-Aswad, Blackstone. Kò ní Twitter, ayé sì ń kó bìtìbìtì owó wọn láwọn fẹ́ lọ wo ibi tó kú sí Mẹ́kà. Adá wọn láyànfẹ́ ni. Bẹ́ẹ̀ bá ti wá rí àyànfẹ́ kan máa wòran, ó ṣe é dá kò ṣe é dá o, àkàndé èèyàn ni. Orí kejì tẹ́lẹ̀ òní tí ó fi rí ayé ṣe. Gbogbo ẹni bá lórí láhán wọ́n bá sọ̀rọ̀ ayé ó sì máa tẹ̀lé ayé ó sì máa gbá tiẹ̀ ayé ó máa gbá tiẹ̀ látàrí wípé a ní kó lórí láhán irú wọn ni wọ́n bá kọrin ayé ọgbọ́n ọ̀tọ̀ ní kọ̀ǹpósà ọ̀tọ̀ lẹni tí ó kọjá ni o ẹlòmíì ní bá wọn kọrin sílẹ̀ bọ́ bá kọ́ ayé ò ní gbọ́ ohun rẹ̀ ó sì máa dàbí kèrèbè. Bẹ́ẹ̀ bá ti rẹ́ni tó sọ̀rọ̀ táyé sì ń fẹ́ tiẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run lára rẹ̀ nǹkan kan ló ń fọhùn lára rẹ̀ mọ́ kọsẹ̀ lára rẹ̀ kó mọ́ fẹ́nu yẹn sọ̀rọ̀ bí. Orí kẹta akẹ́dẹ̀ òní tí ó fi nílé ayé ṣe a máa ń lórí látẹ̀lé ọwọ́ gbogbo ẹni tí wọ́n kó bílíọ̀sì fún kọ́ lórí fi ṣe kan rẹ̀. Ẹlòmíì ò lábẹ́ àṣeyọrí bẹ́ẹ̀ bá kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ fún eṣinṣin ní yọwọ́ mi ní ẹ̀rí mọ̀ọ́ká tó fi ṣe. Ló fi jẹ́ pé wọ́n pe àwọn kan ní Yorùbá fi ní àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ that is why we have the palm readers tí wọ́n wò wípé kí ni wọ́n ọ̀tẹ́ kí ni astrology sọ nípa rẹ̀ kí ni numerology lọ́jọ́ tí wọ́n bí ọ sáyé òǹkà ní. Ṣé mi tí mo mọ gbogbo orúkọ bẹ́ẹ̀ ní àwọn bá máa máa takàngbọ̀n ó jìnnà. Ṣùgbọ́n someone has to be foolish for wisdom to have values. Èèyàn kan gbọ́dọ̀ yòmùgọ̀ ni wọ́n fi dólóye mọ̀. Orí àkọ́kọ́ ni mo pè lórí inú
ẹ̀kejì èèyàn máa lórí láhán, èèyàn máa lórí látẹlẹwọ́, ẹ̀kẹrin èèyàn máa lórí inú àtọ̀. Ní Yorùbá ní bẹ́ẹ̀ Yorùbá tọwọ́ là yóò tì bí là, ọmọ ẹlòmíì ní ọ̀la wọ́n bá ṣiṣẹ́ kò ní ní kankan, àmọ́ tá a bá fẹ́ da láre á ní ọmọ tí ó jáde lára rẹ̀ yóò sì máa jẹ́ ìkàn. Òun lá fi ṣe rẹ̀ nílẹ́kún, òun lá wà ní kó làdílé wọn. Bí ó ṣe máa ṣe tí ó mọ̀ bọ́ sí kò ní yẹ nìkan, bí ó ṣe máa ṣe tí ó fi máa jẹ́yàn ò ní yé èèyàn. Irú àwa yìí nìsín, ìwé wo làwọn bàbá wa kà? Gbogbo tí mo mọ̀ bí mo ṣe mọ̀ ó yé Ọlọ́run. Èèyàn kan ò ní jókòó pé gbogbo tí Ṣínà mọ̀ lónìí o èmi ni mo kọ rárá. Ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ mí ń bá mi bí mo ṣe rí ni. Mo ti ń sọ̀rọ̀ níta gbangba ní ìsìn àtìgbà tí mo ti wà ní kékeré láti bí ayé bóyá mo wà ní GS3. Tí mo bá sọ̀rọ̀ àwọn èèyàn máa wò pé níbo ló ti rí ọ̀rọ̀ tó sọ. Àwọn èèyàn máa bìrì pé bóyá wọ́n kọ̀rọ̀ fún mi ni. No. Ohun tí mo kàn máa mọ̀ ni pé màá kàn jókòó báyìí. I love to be alone. That is my secret. Àmọ́ tí mo bá jókòó láàrin ibi tí mo jókòó sí yẹn mo lè ti meditate lọ. Pé mo máa sọ pé mo lọ́nà mi o bẹ̀rẹ̀ tí mo jókòó yẹn ẹni rò pé mo sùn kí ni báyìí. Ọmọ mi ṣe kinní kan fún mi. Ó ní my daddy if you see that you always do like this. O gbọ́dọ̀ máa ń kó lè mú fún wájú báyìí. Bẹ́ẹ̀ mo yẹ fi fóònù yẹn sí agere rẹ̀. Mo ti ro a lot. Ibi tí mo ti wá lọ béèyàn bá tọwọ́ là ó lè ti dìlà. Ẹ̀ka àwọn òun lawakọ̀ tí ń gbẹ̀dà kiri. Awakọ̀ rẹ̀ lè gbé ọ̀pàdé oore. Ṣùgbọ́n Yorùbá ní ọmọdé wo ìhun wọn kéré nímọ̀ wọn sì kéré lọ́gbọ́n. Ebi ọgbọ́n pa àwọn òwò kò lọ́gbọ́n nú. Màjèsí wo ìhun wọn kéré lóye kankan. A lot of people have a bit of knowledge in them and a little bit of experience, but they feel upon themselves. That is, once you understand the rudiment of life, èèyàn méjì ló gbọ́dọ̀ ṣe. Má ṣàgbàlagbà tó ti wà lókè. Nítorí àgbà ọkọ̀ gbọ́dọ̀ la. Tó o bá fẹ́ gòkè, kàkà tí wọ́n fi fọ̀ lọ́wọ́ sókè wọ́n mọ̀ tán kó padà ni. Irú ẹ̀ nínú ọmọ ìwọ́n mọ̀ ní kò lójútì, kò lé èpo. Ẹni tó mú bàbá kọ́lọ́ lóòtú tó ya bàbá yẹn yákayàká. Ibẹ̀ lẹ́ ti mọ̀ pé mo sọ̀rọ̀ kẹyàn kan pè mí, mo ní kò lè ní akíbà. Wọ́n wá bí wípé kí ni ìtumọ̀ akíbà? Àtúbọ̀tán ni wọ́n pè bẹ́ẹ̀. Ká tó kú lọ́pọ̀lọpọ̀ ó ti rí pé ṣàtúbọ̀tán òun ó dàbá ìsí lójú ayé òun kóhun tó kú ẹlòmíì ò padà wà láyé kò ní ó máa ti disvalue. Mo máa ń ṣàdúrà kan máa ní may we never disvalue like a colour. Nítorí kò sí rọ́ọ̀dà tẹlẹ̀kúnlé bọ́ bá yáyọ́ ọmọ ṣáni. Kí wọ́n ní sóko ni o ká ní kò sí yóò disvalue yóò lọ ìgbà gbogbo nǹkan. Gbogbo ìta ṣe yìí kò ní gbé. Ìwà táwù ẹyẹ èèyàn ò gbàgbé. Ọba tí ó sì ṣẹ̀san táwù yóò ní kú. Ohun gbogbo tí gbogbo wa ń ṣe it's washing. Ṣùgbọ́n ọlà òjọ́ lọ̀pọ̀lọpọ̀ ń wá. Mo máa ń sọ kíní kan wípé àgbàlagbà lọ́lá a kì í gẹṣẹ́ ọlá ní bùkúgùn. Èèyàn tó gẹṣẹ́ ọlá ní bùkúgùn ẹṣẹ́ ọlá yọ́ láyàn mọ́lẹ̀ nílàkulà ni wọ́n fi sọ fún ọ pé mọ́tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ nítorí lẹ̀ lójú. Ká ní Yorùbá àwọn gan ló yẹ ká pè ní lord of literature. Wọ́n ní simile, wọ́n ní feminine, wọ́n ní metaphor, wọ́n ní irony nínú ọ̀rọ̀ tiwọn. Àmọ́ a máa ń fojú laziness wo èdè Yorùbá. Àìjẹni tí ó mọ ẹ̀wà èdè yẹn adẹ̀kí the more research you are the more crazy you are the looks of fools. Bọ́ ọba sọ fẹ́ lómi pé nǹkan báyìí think kò ní yóò tún mọ bọ́ ọjí yẹn ni. Ni mo yẹ máa pé never you argue with stupid people. They will use their own inadequate brain to drag you down to their level. Láti wò sí. Ó wá rí gbogbo ọjà táyé ò bá ti bọ́ ọ̀nà kí wọ́n gbọ́ díẹ̀ kì í ṣọjà rí. Ohun tó bá fi mú Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a gbọ́ péjọ tó dá ẹ̀mí tán tó ní kí wọ́n forí balẹ̀ tí gbogbo ẹ̀mí forí balẹ̀ tí kan lóhùn ò ní ṣe bẹ́ẹ̀ tí mọ̀ pé don't expect everybody to love you. Lára ẹ̀mí tá a dá sọ pé òun ò ní forí balẹ̀ fún tó dá.
kí wá ló dé tó fi expect gbogbo ayé fẹ́ ọ no. mi ò lè ṣe program yìí tán kí wá ẹ̀ṣẹ́ pé gbogbo tí mo bá ṣe láyé ọ̀fẹ́ ẹlòmí ò ní kó sì lọ ẹjọ́ wẹ́wẹ́ ló pọ̀ èmi nímọ̀ pé eléyìí ò sínú tèmi. sótọ́ ọba ti mọ bí wọ́n ṣe ń gbé ayé ọ̀gbìn ayé pẹ́ ikú ń pa alágẹmọ tí ń tẹlẹ̀ jẹ́jẹ́ ábọ̀sibọ́sì ọ̀pọ̀lọ́ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ gbàgbà láàárín ọ̀sẹ̀ kan Ọlọ́run sì fẹ́ di gbogbo wọn síta ìdí ìṣòwò rẹ̀ rè ń tà yìí ìdí fọ́nìtì kà ní ìtà yìí ló wá dẹni tí ń tọrọ owó lé ṣẹ́rù yẹn yóò lè gbéyàwó sílé kí lẹ lè fi tọrọ lára rẹ̀ tí ó wọ̀ ọ́ ṣó o lè fi tọrọ mọ́ àbí ṣó o lè fi rúwa rẹ̀ fi tọrọ kọ́kọ́ ọba jóbìnrin gbogbo ẹni tó bá lè sọ̀rọ̀ sí yóò yá lọ́mọ péjọ tí àyàwó rẹ̀ bá kọjá ààyè yọ bọ́ láṣọ níta gbangba ayé kọ́ ni táyé bá sọ fún ọ pé bẹ́ẹ̀ tiẹ̀ rí lọ́mọ wípé àwọn ni wọ́n padà sọ fún ọ pé tiẹ̀ pọ̀ kí fún sọ̀rọ̀ àwọn jẹ́jẹ́ àwọn náà wọ́n padà bú ọ pé tiẹ̀ pọ̀ ayé tó bú ọ pé bẹ́ẹ̀ tiẹ̀ rí àwọn ni wọ́n sọ fún ọ pé tiẹ̀ pọ̀ bó bá yá èèyàn tamọ ti yeye ṣàṣeyàn ní fẹ́ni bá òsín nílé tajà tẹran ní fẹ́ni lójú ẹni àmọ́ máa lọ lo gbólóhùn yìí wípé ẹni wẹ̀yìn lọ́wọ́ ẹ̀gàn ẹni bá jáde ilé lè bú tó lórí búnibúni lọ́mọ aráyé abẹ́ ìbú wọ̀ntìwọ̀ntì yeah, let me come again ẹni wẹ̀yìn lọ́wọ́ ẹ̀gàn he who looks back listen to their gossip backbiting. Anywhere you go, never you listen. Once you have it where you are going, you never wait or look back. Hesitate to listen to their noise. Anybody once you are not around, anyone can insult you. In your presence, nada, they can't do that. If you know you are capable, face me, insult me directly. If you know you are capable, stay in line with Igbo in front of him and say, Igbo, you are stupid. Then I will know you are bona fide son of your father. Yo, Bawani, anywhere you know again. Any jáde lè bú tó lórí. Baba sinle any idiot, non-entity, mediocre, riffraffs, beggars can insult you. Buni lọ máa ráyé abẹ́ ebú wọ̀ntìwọ̀ntì, ayé ò bú ọ. Bọ́n bá ti wá rí pé ayé bú ọ, mọ̀ yí pé ayé rẹ̀ tẹ̀síwájú ni. Ayé wọ́n bá ládàáwò ṣe. Ẹni tó bá ga láyé mọ́ fẹ́ fi okùn ẹ̀ gòkè. Èèyàn kan pè mí kankan, ó ní lára àwọn tí social media ò tàn. Social media ò tàn mí, mo lè má ṣe program lórí oṣù méjì oṣù kan. Kì í ṣe pé mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ. Nítorí social media pìtìpìtì máa ń gbàwó èèyàn, odò yẹn, anxiety ẹyẹ ẹ̀gà ni àwọn tó wò wá. Tí wọ́n bá ń kọ́mọ̀ ẹ̀mí ọmọ dùn, I have 200 views. Orí o fẹ́ràn lánàá pa ni. So mi ò ríra àbí pé mo jẹ́ ìkẹ̀kẹ́ àbí mo tẹ́lẹ̀ mi bá ní I don't know you are a star man, I'm not a star. Nítorí tó o bá ti ríra rẹ ìgbéraga ní síwájú ìparun ọ̀hún bọ̀ ńlẹ̀. Ẹ̀tàn ní social media a máa tẹ̀yẹ̀ pa ni. Ó máa ń tẹ̀yẹ̀ pa ni. Èmi ni mo láwọn yìí. Ó wá ní gbogbo àwọn tí wọ́n ń sà ọ́ wọ́n padà lẹ́yìn rẹ̀. Lọ níṣòro àbí kọ́ bó o ṣe ní èèyàn 200 tó ń fọ́lù ẹ lọ pèdé. Níjọba ló mọ̀ pé àwọn tó tẹ̀lé kò sí èèyàn nu wọn. Ó rí wípé ní èèyàn 200 tó wà pẹ̀lú rẹ̀ yẹn. O ò lè rí èèyàn 200, o ò lè rí èèyàn 20 nu wọn. Pèdé kó ló fẹ́ ṣe nǹkan. Ojú láyé ń jẹ, wọ́n tọ̀ ọ́ wọ̀ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé ẹyẹ ẹ̀gà ló ṣíwá, ẹyẹ ẹ̀gà ó padà lọ níbo ló ti mọ̀ wọ́n ní kí ni connectivity yín. Ìkọ̀ọ̀kan ló rí inú wọn. Èrò ló pọ̀ jù nínú àwọn tó wà lórí social media. A níbi èrè ráyè. Ẹ má bínú ẹ̀yin ìyá mi bàbá mi ò ká sọ̀rọ̀ ọ̀rọ̀. Èrò ló pọ̀ jù. A níbi èrè ráyè. Nítorí tó ọba ti rí ayé ò ní ráyè mọ́.
so ló jẹ́ pé èmi ò sábà ka gbogbo àwọn followers yẹn èmi kàn mọ́ ṣe tèmi lẹ́yìn tí wọ́n fẹ́ post nǹkan kún ipe àwọn èèyàn náà ó jábọ́ lọ níṣòro ọmọ kò lè yẹn nu wọn mélòó nínú èèyàn tó wà ń bẹ̀ tá a bá rí mẹ́wàá péré ọ̀rọ̀ àwọn yòókù oníkálùkù náà fi social media apárò òwúrẹ́ ni tẹ́ ẹ bá ti wá rí kọ́mẹ̀tì ẹ̀yìn lọ́mọdé pé I have plenty followers I have people of calibre òun pọ̀ lẹ̀ jẹ́ fi tàwọn eléré orí ìtàgé wọ́n ní kinní kan ẹ̀yin fans mi ẹ lọ wo sinimá mi ẹ̀yin fans mi jẹ́ ó wà padà rí lọ́jọ́ tí nǹkan bá ṣe wà ní àwọn fans tó pariwo yìí bó lọ́wà àwọn kan fi cash cruise they are entertaining themselves ẹlẹ́mi báwo báyìí my fans I trust my fans yẹn dà they have their own hidden pains they have their own hidden pains ló fi jẹ́ pé ṣọ́ra bẹ́yẹ ìjà bá ti ṣíwá kọ̀ǹtúrà rẹ má jẹ́ kọ́lá èrò tó orí ó ṣubú ọ lójú kó o lè bá a lọ lápẹ́ ọlá wàràwàrà lẹ́lòmíì ń lò ọ̀rú ṣùkùṣùkù dá wáíwáí lẹ́lòmíì ń lò omi ọṣẹ ló wà lójú ọdọ ẹlòmíì tẹ́ ẹ bá mọ́ṣẹ tẹ́ ẹ ṣe báyìí tẹ́ ẹ jìbọ̀ yóò rú wá ìwọ ló wá wò pé tí aṣọ bọ̀ ọmọ pé kò sómi ń bẹ̀ mélòó nu wa ló lè sọ pé òun nídìí 10 million kó wá bọ́ sórí mídíà ọmọ ìpọ̀ ọ̀jámọ̀ kankan ìgbà míì ọlọ́run lè rálàánú wá àmọ́ mélòó ló fi jẹ́ pé ẹjẹ́ á ṣe jẹ́jẹ́ gbogbo ọ̀rọ̀ tó a bá gbọ́ lórí mídíà kọ́ ni kó o mú kókó bí ojú ẹja bẹ́ẹ̀ bá ti wà lórí Facebook àbí orí mídíà jù ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ọmọ wá sí làákàyè rẹ nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n gbé wá fọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́lòmíì fi ń ṣayé tiẹ̀ you don't have your own thinking faculty ọmọ tí ò tí lo làákàyè kóhun gan fi jẹ́ èèyàn láyé ń darí ayé ẹlòmíì ọmọ ní ọ̀rọ̀ tó ń sọ kóhun náà implement ẹ̀ káyé rẹ̀ ó sunwọ̀n wò báyé rẹ̀ bá ti sunwọ̀n à mọ̀ wípé làákàyè tọ́lọ́run fún gan ṣe lóore gbogbo ẹ̀bùn tá a bá fún yàn tí ọ̀bá ti lè jẹ́ kéèyàn wà comfortable kò wúlò fún wa gan lára ló fi jẹ́ pé ayé yìí ó gbọgbọ́n ó gba làákàyè mọ́jọ ọ̀tọ̀ látọ̀pa mọ́ sì mọ́ kanra rẹ̀ jàǹbá tà fún jàǹbára elétèlété yé ète ní fọ́nì tìǹkàndá bàbá wa lówó tó lù mọ́ kó fún ọ padà kábàámọ̀ lẹ́yìn wọ̀ọ̀la nítorí ẹ̀jẹ̀ yẹn inú ẹ̀ ló wà kò lè escape ẹ̀ kí ló tọ́ka múná ìlọ́tọ́ tọ̀tọ̀ ẹ̀jẹ̀ yẹn ní àwọn tó pàjẹ́ níta ẹ̀jẹ̀ yẹn inú ẹ̀ ló wà adáàmọ́ ni àbàmọ́ ẹ̀ ni gbogbo ẹni tó bá ti ní kò sẹ́ni tó wọn ò lè sọ̀rọ̀ sí ẹ jẹ́ kẹ́nu mẹ́nu kété mété kó mọ́ bá kánà bẹ̀rẹ̀ kẹ́ ẹnu ọ̀mẹ́nu ètò mété ní kánà bẹ̀rẹ̀ kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ibi ọ̀rọ̀ lọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ṣorí burú lórí mídíà àwa náà ti wà ń bẹ̀ tá a bá ń kà á ó ṣe díẹ̀ ọ̀rọ̀ tí ọ̀bá kàn mí ò ní dá sí èyí tí n bá fẹ́ sọ màá sọ màá sì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbà mo rí bó di irúwọ́ ògiri wá don't group me into an ordinary people because people see who you are before they listen to whatever you have to say. ó jẹ́ ọmọ kó yàtọ̀ sí wọn látara làákàyè rẹ òye rẹ ìṣesí rẹ àmọ́ pọ̀lọpọ̀ mọ̀ ẹ̀yẹ ẹ̀já followers ló máa ń tàwọn èèyàn tẹ́lómi bá private chat ló bá sọ̀rọ̀ mi màá ní kò ti gbọ́ bí wọ́n bá fún ọmọ rẹ̀ ìwọ náà jókòó kó tú o èèyàn kan private chat mi pé don't talk about this boy again rárá tẹ́ ẹ̀ bá jẹ́ káyọ̀ ọmọ pé olórí burúkú lè yẹn ẹlòmí ò ní mọ̀ ẹ̀yin náà wàá máa fún ọ lẹ́sọ́ pé ẹwẹ́lẹ́ lẹ́ẹ̀mọ̀ dára aká ẹlòmí padà irú èyí kan tí mo póòsì nígbà tó bẹ̀rẹ̀ káyẹ̀ mo rí ní péjì àwọn Oríyọmí mo póòsì ẹ̀ ẹlòmí ò mọ ohun tó ti ṣe lánàá kò wá ní tó ní yìí ló ń gbogbo àà ṣùgbọ́n tó ọba ti rí tànà yóò ti jí ọmọ orí èèyàn tó jẹ́ ẹni tí ń sọ pé ẹ máa ṣiṣẹ́ o ẹ̀yin lẹ́mọṣẹ́ tẹ́ wáyé wá ṣe 120 ni mo fóbìnrin kan tí mo gbé sùn ìwọ tó fẹ́ bù lówó ṣé wọ́n gan ti sẹ́ndì 120 sí yàrá rẹ̀ tí èso lóṣó so ẹ jẹ́ ká yóò mọ̀ pé káyọ̀sì ẹranko nílì ni mo fi ní ìmọ̀dò tó fẹ́ ṣe bí ẹlẹ́dẹ̀ yóò bà ń jẹ́ ẹrú tó fẹ́ ṣe bí ọba yóò ṣílẹ̀ tẹ̀ òbúkọtẹ́ yóò ṣùgbùṣù èèyàn òórùn yóò fi balẹ̀ jẹ́
gbogbo ẹni tó lóun fẹ́ràn lọ́wọ́ tó bá ṣe pé ní àkọọ́lẹ̀ rẹ̀ olórí burúkú ni ṣó o lè tún ṣe kó do lórí ire àkọsílẹ̀ ń bẹ ẹ̀jẹ̀ bí sì wà bá a bá korí ibú mọ́ èèyàn bọ́ ọ bá lóun fẹ́ sọ́dọ̀ lórí ire o lè do lórí ibú bẹ̀ àìmẹ́jẹ̀wọ̀n oore ló jẹ́ kọ́kọ̀rọ̀ kó sórí ibú ẹni abá ní ọ̀là ní ọ̀là èèyàn tó abá ní kò ní là kẹ́ ẹ fi gbogbo ilé ayé yìí kówó fún kò ní là. We are not all created from sand. Àmọ́nú ilẹ̀ ni wọ́n ti bùn tí wọ́n fi dá gbogbo wa. Some are created from gold. They will always look precious. Bẹ́ẹ̀ bá mú góòdù mú yẹ̀pẹ̀, ẹ gbé gẹ̀gẹ̀ ni. Bẹ́ẹ̀ gbé débi fẹ́ ta, ẹ gbé gẹ̀gẹ̀ ni. Ẹni tó fẹ́ lò sọ́rùn yóò máa gbé gẹ̀gẹ̀ pé góòdù mi dà. Títí tí ó fi jábọ́, títí tẹ́ fi tà, yóò máa gbé gẹ̀gẹ̀ ni. Abu àwọn kan níbi yẹ̀pẹ̀ góòdì. Góòdì ni wọ́n wà láyé wọn ò sí láyé yóò máa pọ́n wọn gẹ̀gẹ̀ tí wọ́n fi bá tiwọn lọ́wọ́. Some are created from diamond. Àwọn náà wọ́n tó góòdù ṣùgbọ́n ayé lè fọlá wọn tọrọ. Wípé kọ́lọ́hún bá ní ká lọ́lá bíi lágbájá kọ́lọ́hún sì ṣe wá bí àwọn ìran Davido kọ́lọ́hún ṣe wá bí ìran àwọn dáńtàdá kọ́lọ́hún ò ṣe wá bí ẹbí ọkọ̀ya adáwọ̀ kan láti bí diamond àwa dáwọ̀ kan láti bí ilẹ̀dú iyẹ̀pẹ̀ dúdú ni wọ́n pè bẹ́ẹ̀ iyẹ̀pẹ̀ yìí òun ni wọ́n ti dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ tálákà ni wọ́n fi ń pè wọ́n lọ́ máa tẹrọ̀fọ̀ dìde nítorí kò sí bómi bá bọ́ sí ó lè germinate kó wúrúgbè ore ló fi jẹ́ pé ọmọ lòṣì wọ́n wàá pòwe fún pé ẹni tó rò pa tójò ò pa oòrùn àtòjò tó pa wá ni ó jẹ́ kí kádàrá wó germinate láti wúrúgbè gidi ni Yorùbá fi sọ pé inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti ń jáde nínú yẹ̀pẹ̀ tí ọ̀dà yìí àwọn àmọ́ rí àpù àmọ́ rí iṣu àwọn àmọ́ ògbà lẹ́ẹ̀fì rí tírú wa yìí tá a bá escape òṣì. I think I'm going too far. Mo ti ń sọ̀rọ̀ tó jìnnà mo ti ń sọ̀rọ̀ nínú spiritual realms. I know more than I say kì í ṣe ìgbéraga. Lóbi ẹni tí a máa bá mi sọ̀rọ̀ tó bá ti sọ ní méjì máa ti wò I feel energy. Tí n bá rí pé energy ò fẹ́ lẹ̀ mo lè wá kó mi bá tọ̀ mọ̀ báyìí mọ̀ parọ́. Ó tó kí n máa ṣe program every day. Àmọ́ sáwọn tó wà lórí mídíà yẹn ṣe làákàyè wọn gbé. Ṣóye wọn gbé. Ṣẹ́kọ̀ọ́ wọn gbé. Rárá. Social media jẹ́ àmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ dàgbà lọ́jọ́ orí ṣùgbọ́n wọn dàgbà làákàyè. I will continue being a student like that. Because I will continue learning new things every day. I don't see anyone as my close friend. And I don't see anyone as my worst enemy. Do you know why? Because I will learn different things from them. They are just a teacher to me. One will be a blessing. Likewise, the other one will be a lesson. Lọ́rọ̀ àgbẹ̀ mi ò lọ́rẹ̀. Ẹni tó bá mọ̀ mi dára mi nǹkan rẹ̀ kankan. Ọ̀rẹ́ rẹ ó lè jẹ́ blessing fún ẹ. Ó wá ní kejì, òun ó jẹ́ blessing fún ẹ. So I don't see anyone as my best friend. Likewise, I don't see anyone as my worst enemy. Because they are teachers to me. I will learn different character and morals from them. Àwọn kan wá wà. Adáwọn níbi yẹ̀pí àmọ̀. Wọ́n ní mineral resources tí wọ́n fi fátà. Ni wọ́n fi ń pè wọ́n lọ́ máa tẹrọ̀fọ̀ dìde. Wọ́n máa pa àwọn kan lọ́ máa ta pátá dìde. Nítorí tílẹ̀ gúdí ò bá ta sára pátá kò ní dìde. Nítorí nínú ìdílé wọn kì í gòkè. Wọn kì í là. Àfi kó lọ lọ́mọ ẹni tí ọlá ń bẹ lára rẹ̀ tóun náà lè fi gòkè àgbà. Sùn kọ̀rọ̀ láyé tí ń sùn ẹ wọ́n jẹ́ ń sọ jù báyìí lọ. So ẹsẹ̀ ẹ̀yin bàbá ẹ̀yin ìyá Mr. Aminu TV mo kí yín. Ó dàbí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ọmọ kan ó pera rẹ̀ ní kíní kan TV ó wá pè mí ó wá bá mi sọ̀rọ̀ wọ́n á ní sọ́mọ́ tó ń bá sọ̀rọ̀ ó ní àmì kíní kan TV àwọn tù kíní kan mo ní màá kọ́ lọ́rọ̀ tó ò gbọ́rí lódìdí ọdún kan tí mi ò ní ṣìwé mo ní èmi ló ń sọ fún ẹ pé yọ àyè kíní kan blogger èmi mo ti mo bá mú ẹ láàrin mi ò ní ṣe show méjì fún ẹ lọ ayé yóò padà sí ìfàsì
mo kàn block wèrè ni mo lé mi èmi lòún halẹ̀ mọ́ àbọ̀ òmẹ́ni tó mo ní lọ béèrè with Mr. Wisdom. I will tell you how gullible you are. I will let you know how stupid you are. Mo rí ọ̀rọ̀ kan náà mo pose èèyàn kan ní I don't let political come for you. Mo ní mo ní tájà bá ń sín yóò mojú náà wá fún mi. Yóò bá yẹ kọ́ ó ní bó ti gbọ́rọ̀ kalẹ̀ tóun náà tó bá wò yóò mọ̀ pé ayé òun tí n bá mọjọ́ tó bí mọ̀ sọ gbogbo ayé rẹ̀ pé báyé rẹ̀ tó mú ayé rẹ̀ ní àhẹ́rì. Ṣẹ́rí gbogbo ohun tí wọ́n ń pè pàmò yìí ẹ jẹ́ n kọ́ wa lẹ́kọ̀ọ́ kan. Love line wá rí love line tẹlomi ò ní débí tẹlomi apárí báyìí lọ tẹlomi ibi ọkà yìí ó ti dúró ó nítumọ̀ tó bá dúró níbi ìkànnbì ó nítumọ̀ tó bá wà láàrin méjì báyìí ó nítumọ̀ tó bá dé báyìí love line wá ní láfi pa àwọn kan ní palm reader. ṣàwárí eléyìí ni wealth tí ó bá dúró bí ó nítumọ̀ bí tèmi ṣe yà yìí ó nítumọ̀ wealth lélẹ́yìí ọlá. Ṣàwárí eléyìí lifeline ni ẹ̀mí ó nítumọ̀. So ọ̀pọ̀lọpọ̀ kan kéde pé ó rí owó ẹbú àbí ó rí rárá àwa la ya ọ̀lẹ láì jẹ́ oníwádìí àtẹni tó súnmọ́ àwọn èèyàn láti make research. There are a lot of things tó pamọ́ tọ́pọ̀lọpọ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan dẹ̀ wá ń tà tó yẹ kó dúdú òfin wò kọ́ lórí àwọn ọ̀jọ̀gbọ́n mọ̀ pé these are beautiful Jesus was not Jesus. His name was Yeshua. Bó ṣe dúró re lọ́ọ̀kan wọ́n bá wò bí gèlè lẹ́wọ́ èdè wọ́n níbọ̀ pé fìlà ni kẹ wá select wọn lóríṣiríṣi kọ́lọ̀ kẹkọ̀ọ́ ra máa fi rọ́ọ̀kì navy blue wà sky blue wà white wà arches wà brown wà coffee colour wà pink wà red wà gbogbo colours owó nìyí owó ni owó pọ́pù ni mo ta ẹ̀yin tẹ bá rà láti Amẹ́ríkà ẹ̀ ní sanwó shipping ọ̀fẹ́ ni shipping bá gbé ṣògbó láwọn fìlà lóríṣiríṣi ẹ wá ra ohun tí mò ń tà yàtọ̀ sí fìlà ṣẹlẹ́ṣọ tí mo wọ̀ yìí gbogbo yìí náà gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tọkàntọkàn ẹ máa mà àkàrà tí mo wọ̀ yìí àkàrà ta fi sí òkú màmá ìyàwó bàbá Akíntóyè òun làǹkárà yìí èmi ṣẹ́ra ayé àti wọ tèmi ni now èyí tí a bá wá like style bó ṣe jẹ́ simple style mo láwọn style lọ́wọ́ kì í ṣe àǹkárá ilé yìí o but style I'm talking about the style very simple style kò gara kò pariwo jù ó rọra wà normal owó ni look at it ẹ̀yin ìyá mi ó fà ìbàjẹ́ tó bá dẹ̀ jẹ́ pé àwọn style tó pariwo dáadáa lẹ fẹ́ tó mú yes mo láwọn style báyìí náà tó pariwo dáadáa tó mú yes tó pariwo mo ní wọn lọ́wọ́ bákan náà àwọn aṣọ summer wà ẹ̀yin tẹ́ bá fẹ́ lo native fún summer àwọn aṣọ tẹ́ lè fi lò fún summer ó wà mo láwọn 3/4 ṣòkòtò mo láwọn búbù ẹ jẹ́ tán kámẹ́rà mi kí n fi wọ́n wọ̀nyí ẹ jẹ́ sáré tọ́nu kámẹ́rà búbù ṣé ti rí tẹ́ ẹ̀ wò yẹn 3/4 ṣòkòtò nìyẹn ṣó dáadáa báyìí wọ́n dà pé kò ṣó dáadáa but anyway ṣá ẹ ti rí bẹ́ẹ̀ yẹn náà mo bọ̀ kámẹ́rà mi let me clean it ẹ ti rí èyí tẹ́ ẹ̀ wò yẹn ó ti ṣó dáadáa báyìí eléyìí tẹ́ ẹ̀ wò yìí sí kiri ni àdìrẹ búbù ni so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí àwọn aṣọ wà lóríṣiríṣi nínú showroom wa bẹ́ẹ̀ náà àwọn sáà máa bẹ̀ sọ àwọn aṣọ wà lóríṣiríṣi lọ́lọ́kọ̀ọ́jọ̀kan àwọn èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K I'm available tó èyí tẹ́ bá wá need àwọn big lace àwọn fine lace fine style ó ẹ̀ṣẹ̀ dé ni ẹ̀yin tẹ́ bá jẹ́ àwọn èèyàn tó ṣọ́ra mo display àwọn lace kan lórí live show lánàá they are all beautiful and I have size 18 I have size 16 I have 14 àwọn lace yẹn fine ó dẹ̀ come with inner iṣẹ́ aṣọ tó máa ṣe yín lára síta àwọn fáfáwọ̀ ẹ̀yin tẹ́ bá wá the pure white lace tó fi wọ́n fine kaftan pure white or white and gold ó wà ní Lady K African store ẹ pè bí ẹ wá rajà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra gbogbo àwọn oúnjẹ ilé wa ó wà bí báyìí ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan èlò àdúrà lọ́lọ́kọ̀ òjọ̀kan àdúrà ló gba agbára kọ́ gbogbo ẹ̀ ló wà ní ọ̀dọ̀ Lady K ìfẹ́ olúwa gbogbo ẹ̀ pátápátá ó wà available bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọ sí ni mo láwọn aṣọ different ones
ẹ wo style sí yìí ara àwọn nínú arrival tó dé lánàá ni style tẹ́ ń wò yẹn àwọn style bíi tí wà bẹ́ẹ̀ tí mi ò já sí orí igbá so tẹ́ bá ti pè bí àjọṣe fídíò kan fáwọn ọjà wọn yìí ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra gbogbo nǹkan ó wà bíbà obì orógbó kúlíkúlí kòkòrò aláta yẹn oh my god kòkòrò abẹ́òkúta ó fà ìdákú ó wà crunchy ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn snacks sílé pé bóyá kòkòrò ẹ fẹ́ ra àwọn plantain chips àwọn burger peanut burger ẹ fẹ́ ra àwọn kúlíkúlí aláta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pè mí mo wà available any country bàbá yìí sẹ́ẹ̀gẹ̀ so kò sí òtàkìtà nílé iṣẹ́ LDK African Store títí dórí bread ẹran màálù ẹran ògúfe pọ̀mọ́ wà pọ̀mọ́ tútù wà pọ̀mọ́ gbígbẹ wà pọ̀mọ́ tútù ó wà pọ̀mọ́ ìjẹ̀bú gbígbẹ ó wà so ẹni tí tẹ́ bá ti fẹ́ máa mọ̀ bódà jẹ́ body cream náà ni gbogbo nǹkan ló wà ní LDK African Store ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́tọ́ notification bell kẹ́dẹ̀ bá mi like program tí mo ṣe lọ́wọ́ ojú òní tí ìmì ní wáyé tì ẹ ṣé gan ó dàbọ̀.